dédé wòyí o gbogbo ẹ̀yin òwòrán wa nínú ilé. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò àgbà òṣèré, nínú èyí tí a ti ń gbé àwọn ọ̀jìnì nínú òṣèré, nínú àwọn tí a ti mọ̀ láti ọjọ́ tó ti pẹ́, tàbí àwọn tí wọ́n ṣe bẹ̀rẹ̀ òṣèré ṣùgbọ́n ní ọ̀nà kan tàbí òmíràn tí wọ́n ti lapa nínú ètò iṣẹ́ òṣèré, nínú èyí tí a ti kọ́gbọ́n tàbí tí a ti kẹ́kọ̀ọ́ tàbí tó yẹ pé a ti rí nǹkan kan kọ́ nínú iṣẹ́ èyí tí wọ́n yàn láàyò. Àgbà òṣèré kan la tún gbé wá sí orí ètò yìí ní ọjọ́ tòní kí n tó máa tẹ̀síwájú. Orúkọ èmi tí mo jẹ́ atọ́kùn ètò yìí òun ni Ṣògo Ọlọ́wẹ̀. Ta ni àgbà òṣèré èyí tí mo fẹ́ fi ẹ̀yin wa ní orí agbágbé wa U&I TV Evergreen? Ta ni àgbà òṣèré náà? Nígbà wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré? Kí ni àwọn ohun tí a fẹ́ mu nínú omi àmúọgbọ́n wọn? Èmi kọ́ ní ó ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ pọ̀n lẹ́nu oníkùn fúnra wọn. Ní báyìí ni mo ń fi bàbá wa, àwọn ní ò dárúkọ wọn sórí ètò. Bàbá, ẹ kú ìjókòó lọ. Ẹ kú ilé o, torí bàbá ti ríra ti pẹ́ láti là kára ẹni. Ẹ kú ilé, mo sì kí olóòtú mi. Mo mọ̀ yìí pé pédépédé yàtọ̀ fún pédépédé yàtọ̀ fún pédépédé, ọ̀tọ̀lẹ̀já. Owó ẹ̀já òjò owó ẹja ìjà ní dálẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí tẹ́lẹ̀ rí. Ògúntìmí Àjàgàjìgì Ògùn, aláàánú èèyàn ti fi májèlé èrò fọ́. Mo fẹ́fẹ́ ní rere kóró mú panu ìdásí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀wàpọ̀. Olórí kan ni ó dirí ẹ̀wọ̀n ìdòsòrò bọ́dẹ̀lá. Ṣùgbọ́n àwọn ìyá àti bàbá mi sọ mí ní Gàníyù Oyèyẹmí Akínpẹ̀lú. Ẹ kú ètò ní ẹ máa bá mi ká lọ. Ẹ gbọ́ gbódùgbé ọ̀rọ̀ lẹ́nu mi lónìí bí wọ́n bá ti lù mí lèmi náà máa taari síta. Ògúntìmí Àjàgàjìgì Ògùn. Ẹ pè mí gẹ́gẹ́ bí ẹni tí ò léyìn lẹ́nu. Àjàgàjìgì Ògùn. Àjàgàjìgì Ògùn bàbá. Ẹ ta ma ti yé ìjàngbẹ̀yàn tí ìdẹ́wù bọ̀yàn lọ́rùn ìdè bámbáǹdé bá ìdè bàǹbàǹdé bá kí n ò torí àgbàgbọ́ yẹn ìbá ti lu gbogbo ayé pàwọn. Àìmọ̀kànmọ̀kàn tí ò já sọnù lájò. Yèsí tí ń kó mọ́ kó ń kó ọmọ ọmọdérin. Ìní òtútù òsè mu bí ẹmu òróòrò òsè mu bí ògòrò bí èèyàn bá dàn wọ̀ ń wáyọ̀ náà fúnra wọn nù. Èmi baálẹ̀ èmi tí mo ṣògùn kà mọ́ mo ti sọ ní àná mi dahoro pẹ́pẹ́ ti pẹ́ ẹrù tí jámúdámú ò lè rù béèyàn bá rù itọ́ mi oró ẹ̀wù mi oró ìrìn mi oró ẹ̀rín mi oró ẹ̀kọ́ mi kankan oró. Ògúntìmí Àjàgàjìgì Ògùn. Bàbá, báwo ni Ògúntìmí Àjàgàjìgì Ògùn mo lè ṣe wáyé? Torí pé nínú ọ̀rọ̀ yín nìsín ẹni Gàníyù Oyèyẹmí Akínpẹ̀lú ni bàbá àwọn ìyá sọ yín. Báwo ni Ògúntìmí Àjàgàjìgì Ògùn ṣe wá wáyé bàbá? Ò ní dààmú ìbànújẹ́ ò ní ẹ mọ̀ iṣẹ́ aránkọ̀ kì í papọ̀, iṣẹ́ mi ò ní papọ̀ nítorí pé iṣẹ́ téèyàn bá ń ṣe lójú méjèèjì ó di dandan kó gbé kó sì gbé já. Nígbà tí mo bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn lọ́dọ̀ Ògún Lákáayé tí wọ́n ń pè ní Gbọ́lágadé Akínpẹ̀lú ọmọ Afọkọ̀làjà. Ìgbà náà a ṣe oríṣiríṣi, a lọ Ṣàgámù, a lọ ṣe oríṣiríṣi eré náà ń bẹ̀, a s'Ọ̀rúnmìlà, a ṣe kẹ̀kẹ́ ìlẹ̀kẹ̀ sọtìyẹ, a sọ̀rọ̀ lẹ̀kẹ̀. Ìgbà tó ń tún àtúnṣe àgbéléyè tá a gbọdọ̀ kó lágbèlékú, a tún lọ sí fíìmù Bàbá Ògúndé lọ́sọ̀ọ̀sà sọtìyẹ, a tún lọ sí fíìmù Bàbá Ògúndé náà lọ́sọ̀ọ̀sà tí ìgbà tá a wá parí ìdè Bàbá Ògúndé a wá sí Òṣogbo wá síbi àgbáàrin ti bàbá báwa Fàájì Màlíù. Ibẹ̀ ni mo ti rí Ajílẹ̀yẹ tó ní torí ìjà alálẹ̀ mi máa ń sùn lẹ́yìn ìkíní tẹ́lẹ̀ èmi ń ṣe jagunjagun, ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀dọ̀ Ajílẹ̀yẹ náà ní tó ní kí n bò ń ṣe èmi náà ń bá a ṣe. Ìbá táwọn ń ṣe lọ ọwọ́ adijọ́ kan àbẹ̀rẹ̀ sí ṣe fíìmù. Ìgbà náà sì wẹ̀kí làwọn máa ṣe àmọ́ gbé káàkiri fíìmù àgbéléwò tá à ń pè ní stage ìlànà ìgbà náà, torí ìgbà ọ̀sìn àwọn ọmọ ọ̀sìn sẹ́mọ̀ wípé ìríarí ìríamọ́ ibi tí wọ́n ti bá ni wọ́n ti ń ṣe nẹ́ẹ̀sì. Ìgbà tó sì yá sẹ́mọ̀ pé orí ọmọ bùsùn àtàrí òsì mọ gbogbo ipò orí bá mọ bùsùn á lọ tún lẹ́ẹ̀bẹ̀ ṣe asánko, torí bí a bá ti bẹ́ẹ̀gì ìbẹ̀lẹ́wé ti rú níbi ewé wárú làwọn èyí ń jẹun ó sì jẹ́ pẹ́ nítorí pé àwa náà ò ní dèrò ẹ̀yìn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ń bẹ̀ mo bá wá sọ́dọ̀ Ajílẹ̀yẹ, a bẹ̀rẹ̀
ìbọ́yá àwọn èèyàn gbogbo àwọn tí ń ṣògùn tì mí níbẹ̀ torí mi kí mo ṣògùn tì mí ìkan pọ̀ ògùn tì mí sapala bí ẹ̀wà ẹ̀pá pọ̀ ògùn tì mí tìró ìkan wọ́n sá sọ gbogbo wọn ò wá wájọ́ náà a sì fẹ́ ṣe stage ìgbà táwa yẹ tí a fẹ́ ṣe stage yẹn wọ́n wá rí wípé stage tá a fẹ́ ṣe ọ̀yá bí mo ti ń ṣe bí n ti ń bá ń ṣe ògùn tì mí bẹ́ẹ̀ náà mo tún ṣe àkíkò torí gbogbo tí wọ́n fi kọ́ wa nílùú Ìbàdàn bí èmi ti kọ́ iṣẹ́ nù pé gbogbo iṣẹ́ ilẹ̀ lè máa ṣe ẹ lè ṣe dìndìnrín ẹ lè ṣe tí wọ́n bá tú ọmọ ilé ìgbà tó yá abábẹ̀rẹ̀ ó wá di pé àwọn ẹ̀ǹtì tó wá láti Èkó yẹn wọ́n wá rí wọ́n ní ilé gan ni Ògúnjìmí èmi sọ̀rọ̀ àmì ní Ògúnjìmí Àjàgàjìgì oògùn aláàánú èèyàn tí fi májèlérò fọ́ mo fẹ́ fẹ́ ni rere kúrò mú panu ìdásí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò wà kọ́ olórí ó dìrí ẹ̀ mọ́ ìdá ó sì rò wọ́dọ̀ la gbogbo ayé bá gbà lọ́ba di Ògúnjìmí Àjàgàjìgì oògùn àwọn tí wọ́n ń sọ Ògúnjìmí bá dé èmi bá tún bọ́ síbi akígbe wọn ò tún rí i ṣe báyọ̀ àràjì tí nígbà kó ń bẹ̀ lèmi ti di Ògúnjìmí láti ìgbà náà lọ. ẹ̀yin wá fi Àjàgàjìgì oògùn sí Àjàgàjìgì kí ni àkọ́rí ilé tẹ́ ṣe lọ́jọ́ náà? ọ̀pọ̀ ayé fọ́ ọ̀pọ̀ ayé fọ́ a fi kọ́ wọn bí wọ́n ti ṣe sẹ́mọ̀ pé lẹ́yìn ọ̀pá ajé ńlá wa tún ṣe ọ̀pọ̀ ayé fọ́ ọ̀pọ̀ ayé fọ́ ńlá fi kọ́ bí wọ́n ti ń da ìlú tààtì ẹ̀mọ̀ pé yóò ti ẹ̀dà lóru jù báyìí lọ tí wọ́n lọ fi ọ̀pọ̀n gbogbo tí èrè oko gbogbo wa ń gbà náà wọ́n lọ fọ́ láwọn àbàyéjẹ́ bí ìsìn náà ní sẹ́mọ̀ wípé ikú tó bá ti lóko lè ti rí sá ibi tá a bá ti bẹ́ẹ̀gì ibẹ̀ ni wọ́n ti rí. bàbá ẹni ọ̀pá ayé ni àkọ́kọ́ ṣe kí a tó ṣe ọ̀pá ayé. ọ̀pá ajé la kọ́kọ́ ṣe kí a tó ṣe ọ̀pá ayé fún. ǹjẹ́ ẹ kópa nínú ọ̀pá ajé yẹn? mo kópa ṣùgbọ́n kò dàbí ọ̀pọ̀n ìkòtò ọ̀run àti ọ̀pá ajé. bàbá lọ́dún wo ni ẹ ṣe ọ̀pá ajé yẹn? ilẹ̀ mọ̀ ti ta sí ilẹ̀ ti ta sí o ilẹ̀ ta sí ilẹ̀ torí mo rántí wípé 86 tí a ṣe kíní ti bàbá Àrèlú tá a ṣe àti ṣe ọ̀pá ajé ká tó ṣe ààrí ìlàgbáàrin. ẹ ti ṣe ọ̀pá ajé. bàbá nígbà tí ẹ kópa nínú kí ni ó sún yín dédi eré gan bàbá tó sún yín dédi eré orí ìtàgé bẹ́ẹ̀ ṣe kí ló sún yín débẹ̀ gan? olóòtú iṣẹ́ ìṣe ìbéèrè òun ìṣe ìbéèrè owó tádàmọ̀ ní kádà lẹ́yìn iṣẹ́ mi ò ní pa mí ìwọ sáà wípé sọmọ pé àsìkò àwẹ̀láwẹ̀ máa wípé ìkà ọ̀màrà ìkà ò ní fẹ́ kí n tọ́ ọ̀pọ̀ kó dùn kó tún kalẹ̀ má fa mi lé ká lọ́ọ̀bù olúwa mi má fa mi tọ́lọ́wọ̀n ọba ti fààyàn lẹ́kà lọ́wọ́ àwọn àfáà náà wá tún wípé pé ọkùnrin ń ṣiṣẹ́ obìnrin ń ṣiṣẹ́ kò sẹ́ni tó ọkọ̀ sẹ́lẹ̀ láìsí balùbáríkà bá ti kúrò nínú iṣẹ́ kẹdà tó ṣiṣẹ́ là ọ̀dọ̀rùn kẹdà tó iṣẹ́ mi ò ní pa iṣẹ́ yín náà ò ní pa ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò mí yóò náà mọ̀ wá o èyí ẹ̀ sàmọ̀ wò wá ẹ̀ gbọ́ gbùdùgbẹ́ ọ̀rọ̀ olóòtú ọ̀yá ju kọ̀ǹkọ̀ sódò bàbá ọ̀gbọ́n àlọ́run akọ̀gìtì dá sódì. nínú kọ̀ǹkọ̀ mi tí kọ̀ǹkọ̀ mi tún mú jáde rèé o ọdún mélòó lẹ ti lò níbi iṣẹ́ òṣèré tẹ́ ti ń ṣe? ìwọ náà kà á láti ìgbà 1982 so ti wá kà sísìn ìwọ náà wàá dà sínú ọkọ pangolo kọ wá mọ iye. dance ó túmọ̀ sí pé ó kún ní ọdún méjìdínlógójì táwọn olóyìnbó ń pè ní 38 years. àjẹpẹ́ ọmọ òwe ẹ̀yà máa tó. bàbá ó tó iṣẹ́ mélòó tí ẹ lè fi jẹ́ káwọn èèyàn wá nínú ilé mọ̀ tí ẹ ti kópa? tẹ́ ẹ bá dà sínú apẹ̀rẹ̀ yóò máa tún wọlé mi. bóyá ẹ lè kọ́ fún wa ní àwọn àkọlé eré tí ẹ lè rántí ẹ kàn tẹ̀ fún wa láwọn ìtẹ́ tí kópa nínú rẹ̀. mélòó la lè ṣe ṣé ẹrú ni ṣé kógun ó dé ni ṣé kógun mẹ́jà ni ṣé àgbélékú ni ẹ pè ni ṣé etí ọlọ́jà lẹ́sọ ni ṣé Ọ̀rúnmìlà lẹ́sọ ni ṣé okòtò ọ̀run náà lẹ́ẹ̀tún bí ni ṣé ọ̀pá ayé fọ́lẹ́ ó ti pọ̀ lóṣù mélòó la fẹ́ rántí ìkànnì tó ń bọ̀ yìí tó ṣe pé ìyó àná ẹ̀ ní ó gbé jáde ọ̀kín ló lórí ẹyẹ àgbààgbà ló lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ kátàpẹ́ káràpẹ́ òrẹ́ ní bàbá ìyó àná ẹ̀ má gbàgbé o ìdè iná ọyọ ọlọ́ọ̀mọ́jà kan gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ìyó àná ẹ̀ lọ́rùn níjẹ́ kàdínà ọyọ ọyà ń so. ọlọ́run níjà kàdínà ọyọ. bàbá wọn ní bàbá rẹ̀ ní abẹ́ ni
ọba rí ní àbẹ̀rẹ̀ ọ bàbá Ògúnjìmí Ganiyu Oyèyẹmí Akínpẹ̀lú tá ń bí bàbá tá ń bí gan kí lorúkọ bàbá tó bí ọmọ ìlú bo ní gan. sí ọ̀rọ̀ tó sọ yìí ayé máa lè yá ju ìyá ọ̀sẹ̀ ní tó máa lè bàbá ju bàbá lọ bàbá mi ló bí mi Àkànwó ọmọ Núbẹ́gọ̀ nísàlẹ̀ Àká Bánkọ́lé Ajálùgbọ̀n Òjìrẹ́ ní ọ̀kẹ́kẹ́ ọ̀fà àgbàlagbà mú mi àkùn ìtọ́ sàlùkù tó ìdákun ẹ̀rín ní bó ṣe gúnugún àwọn kòkó mórí ẹ̀yìn Àkànwó bàbá ta ní sẹ́wù ìṣe òwú mi ọ̀rọ̀ ló wù mí bàbá gbọ́njúwọ́ látàlà yìí lọ́sàn-án nà. ààrẹ ló ń sẹ́ olóhùn ọ̀nà náà lé tọ́lá ní ọ̀sán náà èyí sì tún mọ ilé bàbá ẹ̀kọ́ gbàgbé ilé ìyẹ́ ẹ̀ mo tún mọ àwọn ilé ìyá mi ilé ọlọ́ba ọ̀bẹ̀dù ọmọ ayẹ́kẹ́nẹ́ bọ ọmọ kèrègbè jákèrègbè sókèrègbè sókun ọba dẹ̀rẹ̀ lọ́ba ọba tí ń ba rẹ̀ wú abẹ́lé tá sí ọba ọlọ́mọ ọ̀sàkàṣàkà bí ẹni yọ̀wú dákun mọ́ sí yọ̀wú mi ọba ń já ará àjòdò ọba àrèsí ẹ̀ sáwọn pé àwọn ni àṣà náà kàkẹ́ ìjìrí ará ìsokùn ẹ̀dọ́jọ́ bí agbórí igi tí ẹ̀mí ní ti yé yìí má bàtà lákìsà wá àdàsọ ni ọba yá ẹ já sí pépèpé. má bàtà lákìsà wá aláṣọ ni ọba yá ọjọ́ rẹ̀ bí àti wáyé òró rẹ̀ bí àti wọ́. ká tó tẹ̀síwájú bàbá níbi oríkì tẹ̀ tí ń kì ǹjẹ́ ó ṣeé ṣe kí àwọn ọmọ ọ̀sìn ká lè mọ̀ kí oríkì bẹ́ẹ̀ ṣe ń kiri. àwa la sọ gbogbo ẹnu tó ti yé ìdí rèé nígbà àwa la fowó ra jọ̀gbọ̀dì la fowó ra jíginjígin tá a bá dénú ilé ní ìsìn ẹ ti jẹ́ kí Yorùbá ó di nǹkan àwátì nínú ilé torí tá a bá dénú ilé ní ìsìn bíi mẹ́rin márùn kẹ́ ẹ tó débi wọn ó ti sọ ẹ mọ̀ pé those speaking vernacular Junior how are you tẹ̀yìnà ní fine you are stupid my mother ńgbà tó ṣe pé ẹni ṣùgbọ́n tó bá ṣe pa àfikún tó ṣe pé láàárọ̀ kùtùkùtù Olúṣọlá Àjàlá ẹ̀ka àárọ̀ o tó dọ̀bálẹ̀ tó kúnlẹ̀ tó ti yé wọ́n mọ̀ wípé àṣà wa lélẹ́yìí ọgbọ́n mi yé ṣùgbọ́n kò sí ìhùn mọ́ bàbá náà wàá sọ pé ọ̀kàrẹ̀ ọmọ olófin kárọ̀gọ̀ dìjà kárẹ̀ ọmọ Bánkọ́lé bó bá ṣe pé àwọn ìwà ẹ̀ṣọ́ ni wọn ò kì í lẹ́sọ̀ọ́ bó bá ṣe pé Olúfọ́n adé ni òrònú mọ̀kẹ́láwẹ̀ wọn ò kì í lólúfọ́n bó bá ṣe pé lẹ́rìn mọ́ jíjà ni wọn ò kì í lẹ́rìn mọ́ sà wọn ò kì í lórílẹ̀ inú ọmọ náà ò dùn orí rẹ̀ náà kò ṣùgbọ́n ní ìsìn kò ṣẹ́gun mọ́kànsọ́tẹ̀ máa yé díjọ gbọ̀dọ̀ rí dùnjọgbọ̀ níbi ẹyẹ tí ń fò náà làásọ̀kú rẹ̀ tí o kọ́mọ̀ sí pé mo wò kọ́mọ̀ sí pé ìbò ní ẹ̀wà máa kọ́ ayé Yorùbá bọ́bá yá. yìí ti rí Yorùbá ní wọn èbó ní wọn ń kọ́ Yorùbá ní ìsìn yìí èbó ní lùlù wa tí ń lu bàtà tí ó tún lu tí ó já bàtà yóò tún lu dandan yóò tún sọ̀rọ̀ Yorùbá lẹ́nu pé ẹ̀ka àárọ̀ o ẹ̀lẹ́ o àwa nísìn àwa wa ń lọ fowó ra kínní. ọ̀sán nínú gbogbo oríkì tẹ ẹ̀kì torí mi ò gbọ́ Yorùbá dé mi mọ oríkì púpọ̀ kò jẹ́ kí n lè mọ nbo ni ìlú tá a ti bí bàbá jẹ ọmọ ìlú bo ni bàbá tó bí yín torí ẹ kí oríkì lọ mi ò mọ ìgbà kí lórí mo lù láti bí bàbá àti ìbò láti bí ìyá tó bí. àtòrí Ganiyu àtòrí àtọrùn ọmọ Ọ̀ṣun ni mí Òṣogbo òrò kí ìyá mi Òṣogbo òrò kí bàbá mi. lágbolé ibo lóṣogbo. ọ̀kàrẹ̀ tó o bá délé Olúawo Abọ́dúnrìn lóṣogbo Bánkọ́lé Ajálùgbọ̀n Òjìrẹ́rìn ọ̀kẹ́kẹ́ ilé ìyá ṣùgbọ́n tó o bá délé Olúwa agbáhùn tó ti yé nílé Olúawo Abọ́dúnrìn lóṣogbo èyí báhùn ilé ìyá mi ilé Ọlọ́bẹ̀dù nílùú Òṣogbo. Ọlọ́run pèsè ọmọ fún mi o torí ìyẹn kọ́ ọmọ fọlọ́mọ tó ti yé àwọn kan wọ́n mọ̀ pé àwọn bí sùn àwọn bí wálé àbí wo ni wọ́n fẹ́ lò ń bẹ́ẹ̀ mọ bọ́kùnrin mọ bómi èwo ló tún kù tó fẹ́ lò. àbí kò sáàsì mẹ́ta. kò sí kẹta ọmọ àtọkùnrin àtobìnrin ìyàwó mélòó lọ́lọ́run jogún fún bàbá Ògúnjìmí. mo ní ìyàwó kan àtààbọ̀. èwo làbò orí ẹ̀ bàbá. ọ̀dà mo ní méjì. kí lorúkọ àwọn ìyàwó yìí. mo ní ìyáàfin Kúbúrà Oyèyẹmí mo ní ìyáàfin Sakratu Oyèyẹmí. ká tó tẹ̀síwájú bàbá iṣẹ́ wo ni bàbá yín ṣe gan àti mọ̀mọ́ yín ká tó wá fàbọ̀ sórí iṣẹ́ wo ni bàbá àti mọ̀mọ́ yín ṣe. iṣẹ́ ọ̀sàgbẹ̀ sọdẹ. ọ̀sàgbẹ̀ sọdẹ. ṣé iṣẹ́ tí wọ́n wá yàn tí wọ́n ní kẹ́yìn náà ṣe nù. olúkálùkù ní yà sí poro tó bá mọ̀. bàbá ẹni òṣọdẹ ṣàgbẹ̀
ní bàbá tó bí ní mi. bàbá tó bí yín. bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ̀yin náà mọ̀ nípa ọdẹ ṣíṣe àti pé ìjà gbọ́n la gbọ́ pé jagunjagun ni yín? Èmi ọmọ lépo èkúlú bẹ́ẹ̀ n ò sì lépo ìṣòro ṣùgbọ́n bí n bá ti ń he lárìn ká ọdẹ wẹ́wẹ́wẹ́ ọdẹ ìdí àròmọ̀lẹ́ mi bẹ́ẹ̀ bá gbọ́ pé kínní déédéé bẹ́ẹ̀ bá sì gbọ́ torí yí pé nínú rẹ̀ náà irọ́ náà tún wà ń bẹ̀ nínú tí wọ́n ń pariwo pé kínní torí yí pé ṣé ẹlẹ́rìn ló fún mi lówó ni àbọ̀lọ́fà yìí fi lọ sọ́fà àti ẹ̀rìn torí wípé tàwa ni wípé àtọ̀tún àtòsì kí ikán parapọ̀ kí kán máa lé ní tíya kí àgàn èèyàn parapọ̀ kó dìrùn kí a parapọ̀ kí Yorùbá ó lè da ìlà wa ń bá kiri. Kí Yorùbá ó lè da ìlà wa ń bá kiri nítorí wípé àwọn ọba aládé àwọn ni bàbá wa tí wọ́n lè bà wá. Kí ni àwọn nǹkan ìwúrí tí wọ́n ti fi ń tà ń pè ní award ìjẹ́ lè rán wa létí ìjẹ́ lè sọ fáwọn èèyàn wá nílé lóòótọ́ mo ní ọ̀pọ̀lọpọ̀ wọn bí ìwọ ni torí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn bí ìwọ ni ọmọ kà bàbá àkọ́kọ́ mo rí pé Youth Sports Federation bàbá ṣe mọ̀ nípa eré ìdárayá dáadáa. ọ̀kọ́dẹ̀ èmi tó máa ń ṣe rẹ̀ nígbà wọn bá ń gbá bọ́ọ̀lù lọ tí wọ́n bá ń ṣe rẹ̀ mà ní jaga àti ìnà wọn pa òjà wọn kan gbogbo àwọn tí ọba wa wòran bọ́ọ̀lù náà máa hó èèyàn báwọn tó bá sì ṣe pé sọ̀rọ̀ sí rí pé èèyàn ìgbà mìíràn mo sì tún lè láago pé àwa là á gbàlẹ̀ agbáwọn wọlé o àwa là á gbáwọn wọlé o àtún ti gò síbẹ̀ àwa là á gbáwọn wọlé òkúta rìn agbáwọn òkúta rìn agbáwọn òkúta. So ẹ ṣe dáadáa nínú ẹgbẹ́ wọn náà lè ṣe dáadáa bá bá ṣe pè. Bàbá mo tún rí nínú àwọn nǹkan ìwúrí tí wọ́n tún fún yín àwọn rí i pé ètò nípa ẹ̀sìn mùsùlùmí ṣe é kéwù. Yarzaku yau habe ya gani ya fata ya mu gani Alhaji Gani yoyi Yẹmí Akínpẹ̀lú lèmi mo ti lọ Mẹ́kà bọ́yá gbà náà òun lákòrò lọ torí 1990 ni wọ́n lọ Mẹ́kà. Bàbá akẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ Yorùbá èyí torí eléyìí tiẹ̀ aṣíwájú ìwé tí mo jẹ ní ayé pélé lẹ́yìn tó ti Akínrógun tìlú Èkó òun èyí tó ti yẹ èyí àwọn ẹ̀kọ́kọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá àti àṣà àti ìlú Ẹ̀rìn ní àwọn crevit so ti àwọn akẹ́nẹ́lẹ̀ yìí Ọ̀ṣun Poly drama so ti the best out in 1984 so ti kó lè mọ̀ èyí Ọ̀ṣun State Council first Ọ̀ṣun festival tẹ participate nínú ẹ tẹ kópa. so ti yọ èyí ń tiẹ̀ àwọn Ọ̀ṣun State Ministry of Information and Development Departments Award of Excellence. Bẹ́ẹ̀ ṣe pé kópa dáadáa bẹ́ẹ̀ ṣe dáadáa. So ti wọ́n náà rí 1999. Èyí so ti Youth Sport Federation of Nigeria Ramadan Cup. So ti yé wa. Bẹ́ẹ̀ tó kópa náà. 22 Ramadan Cup. Ramadan Cup International. So ti yé èyí sì tún wẹ̀ so ti yé United Association of Theatre Art UNESCO. Bá a ti gbà lọ́kàn ọ̀dọ̀ kan nù so ti yé má jẹ́ ká fi àkókò ṣòfò. Mo ti pẹ́ tí mo ti máa ń wo gbogbo àwọn ìkópa yín kò ju kẹ́ ẹ pọ̀fọ̀ ṣé ẹ mọ̀ ń ṣiṣẹ́ babaláwo. Sọ́dẹ̀sọ oògùn babaláwo náà ní dà torí pé oríire ò ní gbàbọ̀dé gbogbo ẹ̀yin tẹ́ ń wá mi orí yín ò ní gbàbọ̀dé gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń wo You and I ti tẹlifíṣàn ti rédíò orí yín ò ní gbàbọ̀dé nítorí pé orí lọ́dàgbé tó ní ọmọ wọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀dàdùkú ní ọmọ wọ̀sọ̀ ìyá àtàsọ̀ ẹ̀ nígbà fi kankan bóra ẹ̀ gbọ́ bí fákàtí wí ni ó ní kíkú ọmọ pẹ́ ní ti ń dáni lóró àrùn ọmọ sẹ́ni tí bá ń wo ni níwà ìka kádẹjúlẹ̀ káwòrán ká máa ríra wa orí pẹ́ títí lórí bá di rí àṣemáyẹ ni wọ́n dífá fún níjọ́ wọn bí máyẹ ń dòrò àwísí ọlọ́kọ̀ ń dòrò àwísẹ̀ àṣemórí lọ mọ̀mọ́ wà lọ orí ní bá ní gbébi gbogbo ológun bá ti ń wí ogún borí ọba padà lẹ́yìn ẹni kírakíta àwọn àtẹ̀lé ni mẹ́yà orí ò ní padà lẹ́yìn yín lọ́lẹ̀ Elédùmarè ọba àbábá ni o Èdùmàrè ọba àwísẹ̀ ni o ọba tí gbé ní ga lójú àríni ni o gbòǹgbò àṣírí inú àwọn àṣírí ni o ọba tó faratì má bẹ̀rù òtẹ̀ ọba arúgbógbó iná ọba àbòlúwò ọ̀wọ̀
ọba alágbára iná, ọba alágbára ògo, ọba ẹ̀bẹ̀ gbogbo ètùtù, ọba jókòó lẹ́rọ̀, ọba ọ̀rẹ́kẹ́tì ọlá, ọba ọ̀fàlà lọ́rọ̀, olójú kan ṣoṣo tó kárí ayé, òmìnìmìnì tí mìlú tìtìtì, olọba dání o, olọba gani, olọba jíni, olọba gbani, olọba apani, olọba tí yẹpẹrẹ alágbára lójú alágbára tá alágbára ò lè kú. Ìwọ ẹlẹ́lẹ́dùnmarè ń bọ̀ lẹ́yìn rẹ̀ ọwọ́ yìí sọlọ máa lé ní o tó mú ni ọdẹ yẹ kọ́ńbọ́ọ̀dù àpò rẹ wò kó o ṣe dáadáa you and I ní pariwo pé iye àpò ẹ wò bójú ìrìnnà alájà gẹ̀ẹ́jì kì í oògùn ẹ rí ìgbà tí ń bá máa fi èyí ṣe lọ tí ń bá máa fi èyí ṣe bọ̀ olóòtú èyí náà tó èmi ọmọ lọ àìsàn àbẹ́lẹ̀ ṣùwà débi èyí náà tó ń ọmọ lọ. èyí náà tó wọ́n mọ̀ ọ́ lọ. Mo rò pé ẹ ti kọ́ àwọn ẹ̀kọ́ kan sí méjì nínú ọ̀rọ̀ èyí tí bàbá wa Gàníyì Oyèyẹmí èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ògúnjìmí Ajágajìgì Ògùn tí wọ́n ti sọ. Ẹ ti mu nínú omi àmú ọgbọ́n wọn. Èmi náà máa fèyí ṣe lọ nígbà tí kí n tó máa lọ. Mò ń kí bàbá wa wọ́n jẹ́ aláṣẹ UR9 TV Evergreen Olúṣọlá Àjàlá tí wọ́n jẹ́ olóòtú àgbà ètò yìí, olóòtú ètò Adédire Adérótìmí, èmi atọ́kùn ètò Ṣògo Ọlọ́wẹ̀, nígbà tí ẹni tí ń gba òun wálẹ̀ tí sì ń ya àwòrán wa Ṣàngótáyọ̀ Ayọ̀bámi. Lọ́jọ́ mi ìta tó máa gbé àgbà òṣèré mi wá lórí agbágbé yìí ni mò ń sọ wípé ire o.